ẹsẹ̀. Portable Ọlámídé Bàdó ń ṣe ẹni tó lè yájú sí tó bá tẹ̀ wá rí tí bàbá fi wá ṣẹ̀ ṣó ò ní nọ́mbà Ọlámídé lọ́wọ́. mo kí yín ẹ wò ẹ wọ́n nǹkan kẹ́ fìdílé ẹ wo nípa ọ̀rọ̀ Portable tó ń jà káàkiri lórílẹ̀‐èdè àgbáyé ilẹ̀ Yorùbá yìí ẹ wò káàró lọ káàró bọ̀ Portable èèyàn gidi ni kì í sọmọ burúkú ó lè ní wèrè lórí ìbọn ó ń wẹ̀pọ̀ àwọn ènìyàn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ti gbé dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń fún lóúnjẹ ẹ ti ẹ̀rọ ọjọ́ tó ń fúnyàn lóúnjẹ ẹ̀rọ ọjọ́ tó ń ṣàánú fáwọn ọmọ aláìní ẹ ṣàánú Portable ẹ má máa gbé fọ́tò Portable káàkiri mọ́ ẹ Portable lẹ́nu fàdúrà lè ṣe ń ṣe ó lọ́wọ́. lè ya wèrè lọ́pọlọ ṣùgbọ́n Portable kì í gbàgbé ẹni tó bá ṣàánú ẹ̀. Ṣé ẹran Portable lọ́wọ́ tẹ fi expect pé dandan ni kó torí ológun bàtọ́ ti ṣe àwọn owó díẹ̀ kó wá máa fi tọ́jú yín tó náà ti ní fámìlì tiẹ̀ ẹ̀yin olórí burúkú àtẹnu Ọlọ́run máa jù ní lọ. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Portable yìí Ọlọ́run máa jù ní lọ ibi tẹ́ ẹ̀ lérò Portable máa débẹ̀ ó máa jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ìṣẹ̀dá tí Portable tó ń tọ́jú torí nínú wàhálà nínú wèrí ẹ̀ nínú aṣíèrè ẹ̀ bó ṣe ń ṣe tó nínú Ṣàngó tó wà yẹn ó ní bí Portable máa ṣe fi owó ra oúnjẹ tó dẹ̀ máa pín fáwọn èèyàn ní street olórí burúkú yẹn rí gbogbo fídíò yẹn ẹ gbé yẹn kẹ́ dìbẹ́tì lé lórí bọ̀tẹ́ bá wá rí mistake ẹ máa gang up ẹ máa fẹnu àtẹ ẹ máa fi lu Portable Ọlọ́run máa bá ti yín jẹ́ tìrantìran ni àwọn ọmọ yín ò ní gbérí ògo wọn ò ní ta èmi ò gbàdúrà pé ẹni tó bá ga kó wálẹ̀ nítorí pé mi ò gbàdúrà pé ọmọ tèmi náà ga kó wálẹ̀ lọ fèsì àwọn ọmọ ẹ̀fipọ́ tó o bá ti rí tán dìbẹ́tì lórí ọ̀rẹ́ má gbé ẹnu sí má ganu sí kò sì ṣí àfúnyẹ́ láti fi ganu sí ẹ̀yin olórí burúkú mọ́ ṣàǹfààní kí ló dé ọmọ àtàpátá jìde tó dẹ̀ ń struggle láti là ìgbà tó gbọ́ ọmọ yẹn búyọ náà oríṣiríṣi nǹkan lẹ gbé jáde ẹ̀yin ó lè ní ojímọ́rú wá ẹ̀ ń gbé different fídíò ẹ̀ ń gbé bọ́ta ẹ rò pé gbẹ́ yẹn gògó ọmọ yẹn máa kú ni ṣùgbọ́n lọ́n jù ní lọ ẹ̀ gbórúkọ Portable ni mi mọ́ tó dé tó fi fóre gan ní Portable Òkìkíọlá do you know the meaning of that name Òkìkíọlá òkìkí ni òkìkí ẹ̀dẹ̀ máa kàn débi tẹ́ ẹ̀ lérò gan ẹ̀yin olórí burúkú abaniláyé jẹ́ ẹ̀ Ọlọ́run á wọ ọlá bíbí tá a bí Portable Òkìkíọlá Ọlọ́run á wọ ọyàn tó mú láyà já ẹ Ọlọ́run á wọ ẹ̀jẹ̀ tí ìyá ẹ̀ dẹ̀ lé ẹ lórí Portable Ọlọ́run máa kó ẹ yọ nínú ogun tó wà yìí gbogbo àwọn ọmọọṣẹ́ tó ń kó pátápátá òun làwọn ìjọba máa yọ́nú sí tó máa fi wọ́n sílẹ̀ Portable máa fọ́ Ọlọ́run wà pẹ̀lú ẹ ìwọ ló kàn ń ṣe bí ẹni tí ò léèyàn ó ríra ẹ bí celebrity ó ríra ẹ bí àwọn èèyàn tẹ́ pé wọ́n ń lùkù yù àbí bọ́n náà ṣe ń sọ ìbò yẹn ló ti bring ara ẹ down that's why a lot of people see you as you are not relevant or you are not nobody Portable yọjú sí àwọn ìjọba ẹjọ́ ló máa rò kí ìjọba tó dájọ́ ó pààyàn ó jalè ó bẹ́yàn lórí bẹ́ẹ̀ dẹ̀ ló kì í ṣe kidnapper ọmọ Lálọ́mí yọjú sí àwọn ìjọba kán lè bá fi àwọn ọmọọṣẹ́ sílẹ̀ tó o bá ti wá bọ́ nínú ilé Portable ilẹ̀ ń yọ̀ rọra tẹ́lẹ̀ wọ́n ní tí èèyàn bá ń jẹ èèyàn kì í fi wọn ọmọ aráyé ọmọ yọ jẹ díẹ̀díẹ̀ ni táyé bá wá béèrè lọ́wọ́ pé Portable kí ló mú dání tó ń jẹ yẹn ẹ máa wo kí ní nǹkan máa sí nǹkan kan bẹ̀ ìwọ ló mọ tó ń jẹ tó rárá ń yọ jẹ tó fẹ́ káyé mọ̀ má gbé gbogbo nǹkan tó ń ṣe sára ní tó ń ṣe tó fi ń ṣe ájú ọmọkùnrin má máa gbé sórí social media mọ́ wọ́n ti fi ẹ́ wọ́n ti mì ẹ́ wọ́n ti ṣe bí ìpè kan pa ẹ̀wọ̀n rí ṣe òun náà ṣe gbàtọ̀nà àwọn ọlọ́pàá iyọ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ti kó ẹyọ nínú ilé tó dá mi lójú nítorí mo mọ̀ pé adájọ́ tí ó dájọ́ ọlọ́pàá tó lọ bá abiyamọ tí ò kí ń ṣe abiagba ìyá ẹ ló máa jókòó tó máa rojọ́ fún tó máa wá fetí abiyamọ tó máa fi gbọ́rọ̀ ẹ̀ tó máa wá fi ṣíjú àánú wẹ̀ Portable àmọ́ tó o bá ti bọ́ nínú ilé rọra tẹ́lẹ̀ má yàjú sáwọn tó o ti bá lókè irú Ọlámídé Bàdó tí ò bá sí Ọlámídé ní mẹni tó ń jẹ́ Portable o a lè mọ̀ ẹ́ ṣùgbọ́n kó kìkì ẹ kó má kàn èèyàn kì í fi ẹnu àtẹ ò ní yín bínú ṣe ń bí ẹ àbí bó ṣe rí nǹkan ló ṣe fẹ́ sáré fi wùwà lórí social media kò sẹ́ni tó lè sọ pé ibi báyìí lógun yìí ti wá because àwọn ọmọọṣẹ́ tó wá kó yìí ṣé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni tó yẹ pé sínú ẹ̀ṣẹ̀ wàhálà ẹ̀ṣẹ̀ Portable Ọlámídé Bàdó ń ṣe ẹni tó lè yájú sí tó bá tẹ̀ wá rí tí bàbá fi wá ṣẹ̀ ṣó ò ní nọ́mbà Ọlámídé lọ́wọ́ ni ó ní ọkọ̀ gbagídí promoter tó lè lọ́ bá pé ó wù mí kí n rí bàbá mo fẹ́ káwọn sọ nǹkan báyìí tó dé máa lọ sọ ẹ̀dùn ọnú ẹ̀ wá bọ́ta òní Ọlámídé ó yẹ kẹgbẹ́ mi débẹ̀ àṣàkẹ́dẹ́ ṣe kíní kan èmi náà fi kíní kan ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó o sọ sọ́lámídé ó mọ̀ pé wọ́n sọ wípé ẹni tá a bá bá lọ́bà òun ní bàbá wà á ti ẹ̀rọ orí ọjọ́ kan tọ́lámídé Bàdó tó ṣe fún ẹ irú àṣàkẹ́yẹ náà lélẹ̀ ó ní fáǹsì
o soríṣiríṣi Ṣàṣàkẹ́ o lọ ṣorin fún bàbá rẹ̀ ó ṣe sójà ó wọṣọ sójà ṣùgbọ́n wọn náà wọṣọ sójà tá ń kọrin fún ọ. Portable Bẹ́wàjì tó bá jẹ́ pé ní òru ni Portable máa ń gbọ́rọ̀ máa jí Portable lóru lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti máa bá a sọ ọ̀rọ̀ tí ìyàwó máa ń bá ọkọ sọ kí ọkọ tó wà ní orí òkè àga òkè kó má bàa jábọ́. ó sọ̀rọ̀ Ṣàṣàkẹ́ ó sọ̀rọ̀ Sọlámídé Bàdóò gbogbo ọ̀rọ̀ láì ṣe blogger. Portable you are not a blogger you are a musician àbí bó lẹ ṣe ń pè é. You are not a blogger you are not a tiktoker. Kí ló wá dé pé gbogbo ọ̀rọ̀ tó bá ti ń lọ báyìí àfi kó o sẹ́ẹ̀tì kámẹ́rà kó o gbẹnu sí. Ó dẹ̀ mélòó lórí àwọn young musician bíi tiẹ̀ kọ́ mọ́ gbẹnu sí gbogbo ọ̀rọ̀ tẹ́ pé ọ̀rọ̀ ni àwọn blogger ló tọ́ sí kan sọ. It's not right. Orin ẹ tó bá ti ṣorin ẹ jáde orin ẹni kí wọ́n mọ̀ try láti promote àwa tá a dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ tá a fẹ́ kó o ṣubú kó o jábọ́ àwa náà máa jó sí Portable. Mọ̀ mọ̀ yọnu sí gbogbo ọ̀rọ̀ mọ̀ mọ̀ ganu sí gbogbo ọ̀rọ̀. Ó ń ṣe rẹ̀ bí ẹni tí ò néèyàn lẹ́gbẹ̀ẹ́ ó ń fi ìwà ìburú ẹ ó fẹ́ tètè kó ń ṣèyàn tó ń mú ọ̀rọ̀ sínú àwọn èèyàn dẹ̀rẹ̀ àsìn aláṣejù pé ṣé gbogbo ọ̀rọ̀ yẹ kéèyàn máa gbé wá sórí social media ni tí ò bá Mohbad ń sìn àwọn èèyàn blame ẹ̀ pé orí gbígbà tí kílí yìí ṣẹlẹ̀ lóòótọ́ ló sọ̀rọ̀ ṣùgbọ́n kó gbìyànjú tó ní ìsìn wọn gbìyànjú òun mú gbogbo rẹ̀ wọ́n fọ́ gbogbo ẹ̀ sórí social media but wọ́n rí bí aláṣejù wọ́n rí bí aláṣejù. A lot of people don't respect you in this industry tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ibi tẹ́dà ń lọ nínú ayé o ti bá wọn lọ o ti lọ Cape Town o ti lọ UK o ti lọ America o ti travel out to àwọn olórí burúkú yóò fò tí wọn ọ̀rọ̀ ọmọ tọ́ì àwọn ọmọ wọn gba físà Kotonu rí débi Katangua gbogbo òrìn àjò ayé àwọn ọmọ wọn Kojúkorodu Sango Ọ̀tà Abúlé Ẹ̀gbá Ìyànà Pàjá Oṣòdì Òkè tá ń planning gbogbo òrìn àjò ayé àwọn ọmọ wọn ò jù bẹ́ẹ̀ lọ wọn gba físà rí débi pé wọ́n travel gódà Libya lẹ́lẹ̀ táwọn ayé ń gba dẹ́sàjà ti gàtrọ́ àwọn ọmọ wọn ò rí bẹ́ẹ̀ lọ wọ́n sì ń ganu sí wọ́n tó ti wọ aeroplane tó fowó ara rẹ̀ tó fi gba físà tó lọ ṣe sóò tó tún kówó wálé àwọn yẹn wá ń jọ́ọ̀jì wọ àwọn táyà àwọn ọmọ wọn ti bàjẹ́ irú Mandikisi wọ́n yẹ pé rẹ̀ ló já wọ Mandikisi tó pé ẹ̀ẹ̀kan lọ tráfùrì tọ́ lọ Dubai ìgbà yẹn gẹ́gẹ́ bá dẹ̀ wo Dubai yẹn bí ìpò bóyá ní Amali bóyá òun ló sponsor Dubai yẹn ni Mandikisi yẹn ni wọ́n sọ pé òun ló ṣe pé ìpè rẹ̀ wọ́n mọ̀ dàbí pé Mandikisi yẹn pé wèrè wo níjà Mandikisi tó bá náà ṣẹlẹ̀ náà ò jẹ́ fi tún gbèsè ayé ara rẹ̀ ṣe kí wọ́n náà lè bá kú òlòjú kan bí omi adágún àbí Queen Dami tó ti fi TikTok ṣe lé tó ti sọ di business Queen Dami tó ná ọmọ tó ti sọ di tó náà ti di tap odidi ìyàwó orí adé ọ̀nkú kan wá ń sọ ní live video lánàá pé rí ó tún wá lọ ìmọ̀ ìyẹn máa kan wá ń bá wọn ágì ń bẹ̀ wípé kí ni Queen Dami náà lọ ṣe lọ́dọ̀ Portable kò ṣe pé ńgbà tó wá lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ló ń do bàbá tí wọ́n ti wàjà kọ́ lọ́ bá wa tẹ́ bàbá sí rere kí Queen Dami tó ṣolóṣo lọ sọ́dọ̀ Portable Queen Dami tí ó lè lọ gbégbá aṣẹ́ kó máa wá ọjà kan tà ó wá agbẹnu sórí àfi líbìlọ̀ọ̀sì àfi ṣètè àmú fúta olórí burúkú yóò ń ta kírímù ìwọ lọ rọ gáníkì kí gbèsè ayé ara rẹ kó bàjẹ́ ẹ mọ̀ wọ́n gáníkì kírímù ẹ mọ̀ pé ọjọ́ alẹ́ báyìí lẹ́mọ̀ pé yes ọlọ́brẹ̀là iṣẹ́ ló ń ṣe ọmọ rísì tó ṣe dọ̀mbrẹ́là mu because ó mọ̀ pé àtẹ́ni fọ́kítà òjò lè rọ̀ ẹni kó Queen Dami kó ṣe normal video láì lo fúta ẹ mọ̀ gba DM lọ kẹ́ ẹ lọ ra fasli ẹ wá àwọn òróró tó dáa àwọn supplement tó dáa ẹ mọ mú kọlájí kẹ mọ fi mú kọfì bóyá skin yín ò ní glow ẹ lọ mọ fi 300,000 80,000 70,000 ẹ lọ mọ fi organic kára yín mọ jẹrà kẹ wá mọ rùn bí irú adúrú gbogbo ṣẹ́ tí ń bẹ provision ń bẹ bàtà ń bẹ tọ́ lọ kó ní Èkó àwọn aṣọ ọmọ kéékèèké ó lè gbé òkìrì kàǹgá kó fún ní baba pákéjì kó lọ síbi tó ti ń gbé òkìrì kà ní bọ́ndù kó lọ wèrè kó sí ṣọ́ọ̀bù kó sọ di bùtíìkì ọwọ́ àjòkó olórí burúkú yẹn lẹ́yìn sọ pé ẹlẹ́dàá pọ́tẹ́ ẹlẹ́dàá yẹn tí ò níṣẹ́ ọ̀lẹ́ olè àtòbò jẹun Portable tẹ́ pé ó lè yà sí kápẹ́ Portable pé ṣóò wà l'Amẹ́ríkà ó ti gbéra ó ti lọ ṣe ṣóò ó ti lọ fàṣẹ́ ẹ wọ́n sọ pé ẹlẹ́dàá yẹn tó gbọ́ fún ní láyọ̀nù wọ́n fún láyọ̀nù àwọn afúnni láyọ̀nù agbòbò lọ́wọ́ ẹni lórí TikTok òbó Queen Dami máa ṣe ẹ̀sìn lórí TikTok yìí ẹ lọ kọ déètì níyì lẹ̀ àwọn afúnni láyọ̀nù wọnú DM alpha ṣàlè meet alpha ṣé kí n send the location ọmọ olóṣó náà sì rélé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ elépo mi lẹ́pọ̀ ni mímọ́ ti tún go mi for I'm not mind send the address I will be there send the money for Uber tó gbọ́ Queen Dami ò bá ti ṣe ẹ̀sìn lórí TikTok kíkẹ́ pè mí lórí ọmọ àlè láyọ̀nù yẹn ó ń dùn mẹ́ mo rí bó ṣe ń fẹ́ ní mo rí fi rẹ́kọ̀dù yẹn má wọrí báwo ṣe ń rẹ́rìn yẹn náà ló ṣe máa tún padà sókún gbà tó bó bá ń ṣẹ́sì lórí TikTok Mandikisi tó fẹ́ fara wí ó fọpọlọ ṣe o bá ṣe ń pèlé lóṣó tó àròbó rẹ̀ ń ta o àárí òbó Mandikisi ń ta
yá tètè béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa pé máa ń dì àwọn wo lòǹdó sáwọn young boys sí ni àbáwọn bàbá arúgbó àwọn mature man tọ́rọ̀ nífẹ̀ẹ́ kílé tiwọn náà dàrú ẹ máa sọ̀rọ̀ èpèlè mú ẹlẹ́dàá Queen Dami ẹlẹ́dàá òfòwò ṣé Queen Dami ló ń bọ́ Portable náà Portable ló ń bọ́ Queen Dami ló tún bọ́ ọmọ tó gbé lọ bá ọmọ tí òun ṣòun ló bí ó bá fi sí school ó ń sanwó school ọkùnrin tó ń jọ́ọ̀jì Portable mélòó nínú yín ló lè ṣe àkìrí mọ́ sọ̀bù yín tẹ̀mọ̀ lè fẹ́ single mother tẹ̀mọ̀ lè fẹ́ ni tó ti bímọ lè fẹ́ ni tó ná ọmọ lọ́wọ́ torí bá ìfẹ́ bá bọ́gún kata Portable gba Queen Dami pẹ̀lú ọmọ ó bá fi sí school ó ń fún ní jíjẹ ó ń fún lówó mímu ṣé ẹ̀rí àwọ̀ ọ̀yà lára Queen Dami gbà tó wà lọ́dọ̀ Portable ẹ wá ń sọ nítorí pé Portable sọ pé òun gba mansion ṣé kò ń ṣe mansion ni ọ̀gá ní ìyá múdàfà ẹ wá ń wá kó ṣubú kí ló ṣe fún yín kí ló gbà lọ́wọ́ yín òun àti Jaba náà jọ ní iṣu ẹ jẹ́ kó lọ fèsì wárántì ẹ̀ náà ẹ má tún fẹnu bá tiẹ̀ jẹ lórí social media ó ní àwọn tí Portable múnú ẹ̀dùn ó ní àwọn tí Portable tó ń fún lóúnjẹ ṣáwọn ọmọ tó kó sí police station yẹn àbí tó bá wá mú Portable sí tó jù sọ́gbà ẹ̀wọ̀n gbogbo àwọn ọmọ tó ń jẹ lọ́dọ̀ Portable tó ń rí ṣéǹjì díẹ̀ tó fi manage ara wọn tó bá wá túbú bọ́ta ẹ dákun ẹ wà mọ́ ní ó lè pọ̀ Nàìjíríà criminal pọ̀ Nàìjíríà bóun ni criminal ṣe ní pọ̀ Nàìjíríà torí dápẹ́ bí Portable ṣe ń ṣe yìí bó tẹ̀ yẹ pé àwọn ọmọ yẹn wọn ò tí ì blow at least wọ́n ń ro jẹ́ńjẹ wọ́n ń rí nǹkan mu wọ́n ní tó ń jẹ́ bá ti kúrò nínú iṣẹ́ ti bu ṣe ṣé tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn big àwa celebrity tó yẹ pé bẹ́ẹ̀ náà ṣe ń rẹ́pọ̀ àwọn ọmọ tó wà ní street ẹ mọ iye talent tó wà níta tó ń waste do you know how many talent they outside they waste for no reason tí wọ́n réyàn ẹ̀ fún wọn tí wọ́n réyàn sponsor wọn tá a dẹ̀ náà wọn big celebrity in that Nigeria ẹ wá dákun tó bá ti Portable mọ̀ lẹ́ni ìsìtọ́ sasẹ́wọ̀n ẹ̀wọ̀n tẹ́ ẹ fẹ́ kó lọ yẹn ẹ fẹ́ kọ́ ẹ fẹ́ ó ń kàn ní ṣuṣu sáìsì ó ń make inú sáìsì ó ń kàn mí tu nitrate èyí tẹ̀lé ṣe nitrate èèyàn mélòó lẹ ti help èèyàn mélòó ló ń jẹ lábẹ́ yín èèyàn mélòó ló ń rí ọwọ́ mú lọ sẹ́nu látara yín gbogbo àwọn tí Portable gbà sódógùbà tó ń bá ṣiṣẹ́ tó ń sọ sálárì fún ẹ dákun tó bá ju Portable sẹ́wọ̀n ní ìsìn tí odógùbà yẹn tí ò ráyè ṣiṣẹ́ mọ́ do you have any complaint to employ these people ẹ̀yin náà lẹ́sìn bọ́ta bẹ́ẹ̀ bá ró lóṣó ẹ̀yin wọ́n ń ṣo lóṣó tó bá tẹ bá ti réyàn ẹ bá ti róbìnrin tó lò báyìí olóṣó ló ṣe wọ́n ti lò ó ni ẹ ń gbà wọ́n wà ní máa lò wọ́n báyìí tó róbìnrin tó ń ṣiṣẹ́ lódógùbà ó wà bẹ́ẹ̀ àwọn tó ń tán bá ṣe bí pọ̀nmọ́ ẹran tọ́kí ẹ̀yin tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ tó yẹ pé bí Portable ṣe rárá rí wọn bá ṣe ń jì díẹ̀ yìí tó fi jàkàrà tó fi jẹ dùndún ni ṣé yóò ní odógùbà àtòtẹ́ẹ̀lì tó ń kọ́ tí ò tí ò kọ̀ tán yẹn tó bá yẹ kó fi dólóṣó ó fi ṣe ń tó yẹ tí ò yẹ kó ṣe ṣé wọn aráwọ̀ èèyàn gan employ débi pé wọ́n máa ṣiṣẹ́ lábẹ́ wọ́n máa jẹ lábẹ́ ẹ jẹ́ ká fi iṣẹ́ yíyan kò sẹ́ni tí ò ní irú Portable lọ́mọ Portable ò tẹ̀kẹ̀ ó struggle ó ń jagun ayé fúnra lára ẹ̀ ni Portable ń jagun ayé láti jẹ́yàn nínú ayé kò fẹ́ ṣerú ẹgbẹ́ ẹ wá gbogbo ọ̀nà láti fi bring ọmọ Lálọ́mí down ẹ rí ǹjẹ́ rí mi kí sọ̀rọ̀ nígbà tó ń drag Portable ń kọ̀rọ̀ Ìbàdàn ọmọ Ìbàdàn ni mí o bí ẹ bá sọ lórí burúkú Queen Dami tó kọ̀rọ̀ bá wa àmọ́ Portable ní ọlọ́bẹ̀rẹ̀ tọ́ Queen Dami ò ń ṣọmọ Ìbàdàn wọ́n wá gbé Ìbàdàn ni ó yẹ kó find out ìlú wọn dáadáa ẹ dákun wọ́n ní tẹ́ bá ti rí ọmọ níta ìwà tó bá wù lẹ́ti fi dìtàmí irú inú ilé tó ti jáde irú ìjáwó gan nìyá Queen Dami ìyá tó ń ta kòló tó ń ta láùdù tó ń ta bàkí tó ń ta gbogbo ẹ̀ tó ń toríṣiríṣi nǹkan tó ń bá àwọn ọmọ aláyé jẹ́ Nàìjíríà tó máa mú tọ́tọ́ ọmọ yẹn táwọn ọmọ máa sùn lórí dúró irú ìyá bẹ́ẹ̀ wá ẹ̀fẹ́ ti bá yọ ọmọ tòun náà dà torí tẹ́yìn rí torí owó tẹ́yìn rí ní látara nǹkan tẹ́ǹta tó ń ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ wá yọmọ tí yín náà wọn ní mọ̀ disgrace ẹ̀ gbogbo disgrace ti Portable tó ń fún Queen Dami àtàwọn àṣàbí yìí ẹ rí mélòó ló ti fún Bẹ́wàjì ó fọwọ́ bí ọwọ́ ń gbé ni tí Portable bá mọ̀ expose àwọn ọmọ òsì tọ́rí ilé ọlá tó fẹ́ bà sí yìí irú Queen Dami yẹn yóò fòbò balẹ̀ jẹ ni tẹ́ pé Portable kì í ṣe oníṣọṣọṣọ tó ya dìdìrín bíi ti Mohbad yìí tó fòbò padànù yìí wàláhì Queen Dami yóò lè Bẹ́wàjì ẹsẹ̀ rẹ̀ ò ní balẹ̀ bẹ́ẹ̀ ni ó sì mọ̀ yàn lè mọ̀ Portable lára ó máa yàn lè mọ̀ Portable lára ni ọmọdé òpó láyé ó lè bá tèmi jẹ́ òbò tí ń bá ń dájẹ lódùn ní láìkí kí mo bẹ́yàn pẹja jẹ ó sì expose yẹ ẹ wá yóò fi ṣe yẹ̀yẹ́ kódà àṣírí ni kíni ó dẹ̀ mélòó lẹ́rí Portable kó wá fi ẹ̀sùn kó níyàwó òun ṣàgbèrè àbí kó wá mọ̀ bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ṣé wọ́n ti yá they yá you or they no yá you ẹni tó bá ṣe wèrè máa collect lọ́wọ́ Portable